Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ní ó ṣeé ṣe kí òun pàṣẹ pé kí wọ́n ṣí ẹnu ìloro sílẹ̀ fún àwọn iléeṣẹ́ tó ń ṣe sìmẹ́ǹtì láwọn orílẹ̀-èdè míì tó múlẹ̀ ti orílẹ̀-èdè wa Nàìjíríà tí àwọn iléeṣẹ́ tó ń ṣe sìmẹ́ǹtì lórílẹ̀-èdè yìí bá kọ̀ láti gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n sì mú àdínkù bá iye tí wọ́n ń ta sìmẹ́ǹtì wọn. Mínísítà fún ọ̀rọ̀ ilé kíkọ́ àti ìdàgbàsókè agbègbè Ahmed Dangiwa ló fi ọ̀rọ̀ yìí ránṣẹ́. Dangiwa ní àwọn ohun èlò gbòógì tí wọ́n fi ń ṣe sìmẹ́ǹtì lóríṣiríṣi wà lórílẹ̀-èdè yìí, kì í ṣe wípé wọ́n kó wọlé láti orílẹ̀-èdè míì. Nítorí ìdí èyí, kò yẹ kí sìmẹ́ǹtì wọ́n. Dangiwa sọ̀rọ̀ yìí lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú àwọn ọ̀gá àgbà àwọn iléeṣẹ́ tó ń pèsè àwọn sìmẹ́ǹtì ọ̀hún, tó sì ní àwíjàre wọn ni wípé afẹ́fẹ́ gáàsì làwọn ń lò, léyìí tó sì tí wọ́n. Ó wá ṣàlàyé síwájú sí i pé ìdí táwọn fi ti ẹnu ìloro gbogbo ni pé kí àwọn iléeṣẹ́ tó ń pèsè sìmẹ́ǹtì lórílẹ̀-èdè wa lè rẹ́sẹ̀ walẹ̀ fún ìdàgbàsókè ọrọ̀ ajé wa. Ṣùgbọ́n ní báyìí tí wọ́n ti gbówó lé yìí, àwọn yóò fún àwọn ilẹ̀ míì láàyè láti máa kó tiwọn wọlé kí ọ̀wọ́n gógó sìmẹ́ǹtì lè di ohun ìgbàgbé. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà sétí ìgbọ́ yín lórúkọ Planet Online TV láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí. Láti má jẹ́ kí etí yín di sí ìròyìn tó ń lọ lágbàáyé, ẹ darapọ̀ mọ́ wa lórí Facebook, TikTok, Instagram àti YouTube. Ẹ ṣeun.